amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Okuta Apere lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Afojudi lẹ́lẹ́kẹfà. Ajike ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ wọn pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ní co-producer. Okuta Apere lẹ́lẹ́kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹ́ tó pa máa wo lẹ́lẹ́kẹta Jígí Alára àti Lélowówà ní co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́karùn-ún Tampan Ido Local Government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Afojudi lẹ́lẹ́kẹfà Latif Quadri àti Jígí Alára ní co-producer àti ẹ̀ náà. Ajike ẹlẹ́kọ̀ọ́ ní sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ní co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Okuta Apere, Àjẹ́ tó pọ̀ máa wo, Òpin ọ̀rọ̀, Ọba, Afojudi, Ajike ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like ẹ̀. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o.